Aláròye máa wí o. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tó pọ̀ ṣì máa darapọ̀ mọ́ APC Akpabio. Olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà làbújá sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ti sọ fún ààrẹ Tinubu wípé ọ̀pọ̀ àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn látinú ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè yìí ni wọ́n ṣì ń bọ̀ wá darapọ̀ mọ́ APC nítorí tí wọ́n nígbàgbọ́ wípé ẹgbẹ́ náà ló lè fún àwọn lóhun tí àwọn fẹ́. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, 30 oṣù kẹsàn-án ọdún yìí ni Akpabio sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nípínlẹ̀ Imo. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, 30 oṣù kẹsàn-án ọdún yìí ni gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ṣe ìfilọ́lẹ̀ ìwé ìtàn kan tó kọ láti fi sọrí ẹgbẹ́ APC, èyí tó pè ní ọdún kẹwàá ìṣàkóso ẹgbẹ́ APC ní Nàìjíríà. Níbi ètò pàtàkì náà, èyí tí ààrẹ Tinubu pàápàá wà, ní sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ti sọ fún ààrẹ Tinubu pé láìpẹ́ láì jìnnà àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn lórílẹ̀‐èdè yìí láti inú ẹgbẹ́ òṣèlú alátakò máa tó wá máa darapọ̀ mọ́ APC nítorí tí wọ́n mọ̀ wípé ẹgbẹ́ náà ló máa fún àwọn lóhun gidi tí àwọn ń fẹ́. Olórí àwọn aṣòfin yìí ní kò sí àní-àní kankan níbẹ̀ pẹ̀lú àwọn akọ iṣẹ́ eléyìí tíjọba àpapọ̀ ti ṣe láàrin ọdún méjì ìṣàkóso ààrẹ Tinubu lórílẹ̀‐èdè yìí. Àìmọye àwọn olóṣèlú ńláńlá látinú ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n máa tó wá máa darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, àìmọye àwọn gómìnà látinú ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ti ṣetán láti wá darapọ̀ mọ́ wa. Akpabio ní nǹkan tí ń ṣẹnuure táwọn ará ìlú sì ti ń rí ìyàtọ̀ nínú ìṣàkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Àwọn akẹ́kọ̀ọ́, àwọn àgbẹ̀ àtàwọn oníṣòwò gbogbo lórílẹ̀-èdè yìí ni wọ́n ti ń sọ ohun tó dáa nípa ìjọba Tinubu nítorí tí wọ́n mọ̀ wípé àfojúsùn gidi ó ní ìjọba rẹ̀ ní fáwọn àwọn ètò gidi eléyìí tíjọba Tinubu ń ṣe náà ló ti ń so èso rere. Bí a bá sọ jáde, wọn a máa bú wa pé gbẹ̀wù dání ni wá, ṣùgbọ́n àwọn ará ìlú gbogbo tí wọ́n ń jẹ àǹfààní àwọn ètò náà ni wọ́n fẹnu ara wọn sọ báyìí. Mo nígbàgbọ́ wípé nǹkan ti ń dáa, mo sì dúpẹ́ gidi lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma bó ṣe kọ̀wé ìtàn nípa ẹgbẹ́ òṣèlú APC ẹlẹ́rù ní kọfẹ́. Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ní inú òun dùn gidi wípé òun náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC nítorí pé ẹgbẹ́ òṣèlú gidi òun ni ẹgbẹ́ náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.